Ẹ̀yin tèmi Àṣàbí ọlọ́ṣẹ́ ti jáde o. Ó ti wá sọ her own side of the story. Ẹ gbọ́ báwo lọ̀rọ̀ ṣe jẹ́, kí ló ṣẹlẹ̀ gangan gangan. Inú fídíò yìí lẹ máa ti máa rí gbogbo àṣírí yẹn torí pé mi ò fẹ́ fẹnu bẹ fún yín. Mo fẹ́ kẹ́ wo bó ṣe jẹ́ gangan. Àmọ́ bẹ ṣe ń bá mi wo fídíò yìí, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tí ẹ ti subscribe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi subscribe sí channel yìí. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe. Ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́. Nǹkan rè nǹkan ayọ̀ lẹ máa fọwọ́ yín ṣe. Thank you so much. gbé lọ Bye. síbò wá gbé lọ sọ́bàṣọjọ́ gbàtẹ́mi ṣá máa fi dọ́bàṣọjọ́ ó ti kú ó kà wá níwò kí ni kí ṣe kí ni àìṣe èmi débẹ̀ báyà bíi after 4 hours ó ti kú ni mo débẹ̀ mo bá lórí ibi tí wọ́n tẹ̀ sí mo dẹ̀ yọjú wò mo dẹ̀ padà so wọ́n wá ní òkè kí ni wọ́n ní òkè kọ́ fún wa ní mi wàá mọ̀ máìwá ló lọ ń fọ́ǹtì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣá àwa ní òkè kọ́ gbé sí kọ́ lọ wẹ̀ nínú hospital wọn bẹ̀ yẹn pé kọ́ bá páàkì ẹ̀ so gbàtọ́ wà lọ wẹ̀ mayo àbí gbàtọ́ wà lọ wẹ̀ ọwọ́ wọ́n yàgbẹ́ sára wọ́n yàgbẹ́ sára tó yàgbẹ́ ó ti yàgbẹ́ sára ọwọ́ ní ọ̀ọ́ni lè gbé lọ sí Èkìtì báyẹn ní ọjọ́ yẹn wípé kọ́kọ́ lọ wẹ̀ náà pé kọ́dẹ̀ páàkì ẹ̀ sódà aṣọ tí wọ́n fi wẹ̀ gan wọ́n sọ pé kọ́ ti lọ ra aṣọ yẹn lẹ̀ kí n tó dé wọ́n ti ra aṣọ yẹn so ọ̀dẹ̀ yí aṣọ yẹn mọ́ ọ̀dẹ̀ yẹ ọwọ́ ní pé kọ́ lọ mú mọ́tò èmi mo tún kó owó tó fi gbé àwa lọ gbé dánfó àwa lọ gbé dánfó tó máa ń gbé wọn lọ sí mọ́tò yẹn orin regular customer àwọn tó máa ń gbé wọn wá sí mọ́tò yẹn ló máa ń gbé wa lọlé tá bá fẹ́ ló máa ń gbé wọn lọlé tó bá ti ń lọ sí ìlú padà so mọ́tò yẹn ni Máyọ̀ wá pè wípé kó jọ pé Ṣídà ti kú o wípé kó wá bá wọn gbé Ṣídà lọ sí máa gbọ́ wípé kó wá ní kó wá bá wọn gbé Ṣídà lọ sí pé Ṣídà ṣe aláìsí o mọ́tò yẹn náà ẹni yẹn náà mọ Ṣídà o so mọ́tò yẹn wá sọ pé òun ti gbé láìlọ́ọ̀nù wípé òun ti kọ́ ẹrù o wípé but báyà kóun yọ síìtì lẹ́sẹ̀ hospital yẹn kóun padà wá gbé síìtì òun létà kóun gbé torí láìlọ́ọ̀nù yẹn òun kó lọ sékìtì ni wọ́n dẹ̀ sọ wọn láìlọ́ọ̀nù yẹn sí iwájú ọwọ́ tẹ Macintosh sílẹ̀ ńlẹ̀ wọ́n gbé Ṣídà lé lọ so wọ́n wá ní pé ọwọ́ àwẹ̀ Ṣídà tán wọ́n wá ní pé ká wá wò ó wípé ṣé bọ́ ṣe gbé wá lélẹ́yìí àdẹ̀yọjú àdẹ̀wò èmi mo dẹ̀ padà àǹtí tó jẹ́ godmother ọlọ wò ọ̀nà bọ́ ṣe gbé wá náà nìyẹn so wọ́n wá ní kó má bàa máa hùn ipò àwọn máa fún ní abẹ́rẹ́ o ipò torí ó lè lọ wú kó tó di pé ó dèrò pé èèyàn tó san tó dẹ̀ ní high blood pressure pé ó lè wú o so wá náà máa fún ní injection tó máa fi preserve tí òfin ní nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá yẹ wá fún ní injection yẹn ẹ̀jẹ̀ kàn yọ lójú injection yẹn ni ẹ̀jẹ̀ wá ń dà látọjú injection tí wọ́n fún yẹn ẹ̀jẹ̀ yẹn ya gan wọ́n ṣàpá àwa ní kí ló fà tí ẹ̀jẹ̀ fi yọ báyìí ní ojú wa ní injection tí àwọn tó fọ́ yẹn wá sọ pé injection tó wọ́n fún ní hospital yẹn ni ló fà tí ẹ̀jẹ̀ yẹn fi ń yọ bẹ́ẹ̀ yẹn wípé torí èèyàn tó I don't know me anything pa anything doctor so wọ́n ní ẹ̀jẹ̀ tó wọ́n fún yẹn injection tó wọ́n fún yẹn ni wọ́n ṣàpá kí wọ́n faṣọ ṣe ẹ̀jẹ̀ yẹn pé kó má bàa máa pọ̀ sí wọ́n faṣọ wé dáadáa wọ́n ṣàgbé sínú mọ́tò dáńfó tó máa ń gbé wọn lọ wọ́n wá bọ́ sínú ọ̀nà Èkìtì ní alẹ́ ọjọ́ yẹn Máyọ̀wá àti àǹtí Kẹ́hìndé tó sùn tí mọ́jú lọ́jọ́ lọ wọ́n ṣà lọ sí Èkìtì gbàtọ́ máa fi dé Èkìtì ọdẹ Èkìtì ní ṣé òwúlẹ̀ débẹ̀ torí mi ò tẹ̀lé wọn. around 2 o'clock lóru la dé sékìtì àwa méjì nìkan la gbé wọn lọ. ẹ̀yin méjì ẹnìkan lọ so bọ́ ṣàṣe gbé lọ sékìtì nìyẹn so nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn. Máyọ̀wá ló wá mọ nǹkan tó wá ṣẹlẹ̀ lọ́hùn. ṣe rí ngbà tá a wá dé Èkìtì lóru yẹn àwọn fámìlì wọn wá ń bá wa fa wàhálà kinní kan kí ló dé torí ojú ibi tán ti fún wọn ní injection yẹn ẹ̀jẹ̀ yẹn wá ń jáde gan bẹ́ẹ̀ bọ̀ tẹ́ bá nu ẹ̀jẹ̀ yẹn máa rí i pé kò sí kọ́ọ̀tì kankan bẹ́ẹ̀ ojú injection lásán ni ẹ̀jẹ̀ yẹn. hospital wà bẹ́ẹ̀ ó lè lọ béèrè. hospital wà ń bẹ o the same hospital tó ń kú sí ni wọ́n ti bá wa wẹ̀ fún wọn tó ti nu ara wọn due to pé ìgbẹ́ tán yà tí báyìí pé ìgbẹ́ tán yà yẹn kò sí nǹkan tá a bá gbé wọn lọ sí mọ́ọ̀gì lọ ṣe o cause wàhálà yẹn ṣàpọ̀ lẹ́kìtì lọ́jọ́ yẹn wọ́n ṣàbára fa wàhálà lóru yẹn pé wọ́n máa nà wá lóògùn wọ́n máa ṣe kinní kan ṣe lápá ṣe la ṣe kinní kan múdẹ wá sọ statement kan fún wọn ní alẹ́ ọjọ́ yẹn pé ok fine tẹ bá ní pé ṣe ni wọ́n pa ọmọ yín ṣe má sin òkú yìí kẹ́ gbé lọ sí mọ́ṣúárì tó bá ti di àárọ̀ ọjọ́ kejì kẹ́ bẹ̀rẹ̀ investigation yín lé lórí nǹkan tí mo sọ fún ẹ̀gbọ́n wọn ní alẹ́ ọjọ́ yẹn nìyẹn kan sí wọ́n ní ẹ̀gbọ́n obìnrin kan àtẹ̀gbọ́n ọkùnrin kan ẹ̀gbọ́n obìnrin yẹn mother side wọn ni ẹ̀gbọ́n ọkùnrin yẹn father side wọn ni ẹ̀gbọ́n ọkùnrin yẹn ò dẹ̀ sí Nàìjíríà bọ̀ ẹ̀gbọ́n obìnrin yẹn
náà wà lọ́dọ̀ wa lẹ́kìtì gbogbo obìnrin yẹn ṣáà ń sọ ṣáà ń ṣe bla 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 ṣáà ń ṣe pé ó máa jà ká má wọrí within 7 days ẹni tó bá pa ó máa kú ó máa tẹ̀lé kinní kan. mi ni wọ́n ti lọ ro. pé wọ́n ti lọ ro pé ká má wọrí jà ó wá tó táìmù kan ní àárọ̀ ọjọ́ kejì kó tó di pé wọ́n lọ sin òkú yẹn a rí òkú yẹn for like bí 1 or 2 hours. wọ́n ti lọ ro. ọ̀sán kọ́kọ́ gbé dé ìta la gbé sí ní ẹ̀yìn bus wọ́n máa gbé kúrò lẹ́yìn bus for like 1 or 2 hours àwọn tó bá wà ní ìlú wọn lọ́jọ́ yẹn tán wà lórí live wọ́n máa mọ̀ nǹkan tí mo sọ àṣà rí òkú yẹn for like 1 hours àárò òkú yẹn wọ́n ṣàpadà gbókú yẹn dé ká má wọrí within 7 days ẹni tó bá pa ó máa kú káwa má wọrí ká máa lọ kìnnìkan oníkálukú dẹ̀ padà even gan ìgbà tí wàhálà yẹn pọ̀ lálẹ́ ọjọ́ yẹn wọ́n máa nà wá lóògùn kí ló dé tókùnrin ò tẹ̀lé wá kí ló dé tá àmúkùnrin wa mú wá sọ fún wọn pé àǹtí wọn ò mọ́kọ wálé wá fún yín náà wọ́n ti fi wá expect pé kókùnrin tẹ̀lé wa lọ ọkùnrin wo ló wá fẹ́ tẹ̀lé wa ṣé ká lọ pé ìyẹn tiẹ̀ ní òye mi. money mass. ṣé ká lọ pé ẹni tá a mọ̀ rí ni ṣé ká lọ pé ọkùnrin tá a mọ̀ rí ni ká sọ fún pé ẹjọ́ ẹ tẹ̀lé wa délé wa fẹ́ gbòkú lọlé o I don't understand àwọn àti àṣàbí gan ti ń bọ̀ ní àárọ̀ ọjọ́ kejì wọ́n ti wà nínú bọ́ọ̀sì ní Ọjọ́ta èmi ni mo wá ń pè wọ́n pé àǹtí àṣàbí ẹ padà sílé. èmi àti Mary náà ni àti Mary tó wà níbàyí ó lẹ́pà àti Mary ni. bẹ́ẹ̀ ni àti Mary àti bí ẹ̀yin bíi mẹ́ta ṣáàbí mẹ́rin lẹ́ ń bọ̀ ta. Mary Peter àtèmi àti Àdùnní. cause wàhálà yẹn tó bá wa fà ní òru mọ́jú yẹn wàhálà yẹn pọ̀ gan. wọ́n ní ká padà yìí pé wàhálà ń ṣẹlẹ̀ wọ́n bá wa fọ wàhálà bẹ́ẹ̀. èmi ni mo pè wọ́n pé Ọjọ́ta la ti padà. bọ́ọ̀sì driver mọ́tò gan ló ń sọ èdè tán ní kán máa tàn wá bọ̀. irọ́ ni driver mọ́tò ò mọ anything nípa kò mọ no anything. aṣàbíṣọ́ ti gbàgbé ni tí Mi ò driver gbàgbé. mọ́tò tó fẹ́ ẹ gbé ṣáà wa. jẹ́ kí n máa sọ̀rọ̀. wọ́n náà pa ọmọ ṣífù kan sẹ́kù. Máyọ̀wá kò nǹkan tí Mary ń sọ òótọ́ ni. Okay, ó yá, ẹ ṣáà jẹ́ kí n máa sọ̀rọ̀. ó mọ̀ pé wò ó sí bẹ́ẹ̀. mo ṣàpè wọn pé ẹ padà sílé o pé wàhálà tán bá wa fà lóru mọ́jú yẹn wàhálà yẹn ti pọ̀ jù pé ẹ padà kò nídìí kẹ́ wá mọ́ àdẹ́ gan wọ́n ti sín gan wọ́n ti sín everybody dẹ̀ ti ń padà bọ̀ immediately náà lèmi náà dẹ̀ lọ́wọ́ mọ́tò Èkó tí mo padà wá sílé the next thing ta dẹ̀ rí because ó kú ní November 30 the next thing ta dẹ̀ rí ní after 3 months tí incident yẹn ṣẹlẹ̀ wọ́n dẹ̀ mú petition wá ní February wọ́n mú petition wá sorry. ẹ má bínú mo fẹ́ rántí kankan kí ṣídà tó kú èmi àti òsọ̀rọ̀ mo fẹ́ sílé o Máyọ̀wá mo fẹ́ sílé mo ṣe kọ́lé tán mo fẹ́ sílé yẹn so ṣídà tó wá kú òun ò jẹ́ kí n lè sílé yẹn ní December mo wá sùn sí January 5 ilé tí mo ṣí yẹn ló ti wá fa wàhálà wọ́n ní pé ṣídà ni mo lò pé báwọn èèyàn máa kọ́lé láàrin 1 month. kọ́lé ní àbí 1 month. so ìgbà tí after 3 months ọlọ́pàá ṣáwà gbé mi lé pé kí ni mo mọ̀ nípa ikú Ṣídà mú dẹni àṣebí police station là ń lọ ẹ jẹ́ ká dé station ẹ ṣáà lè máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ní inú ilé mo ṣáà dé station mo explain nǹkan tójú mi rí kìnnìkan báwo ni àṣàbí náà ṣe mọ̀ ń pa ẹ̀ àṣàbí òun ṣe oníwàhálà o àwọn méjèèjì wọn ò sọ̀rọ̀ for like 3 months wọn ò sọ̀rọ̀ wọ́n ṣàgbá fóònù mi àwọn ọlọ́pàá yẹn search fóònù mi wọ́n wo fóònù mi bọ̀ wọ́n lock mi up lọ́jọ́ yẹn ọ̀gá wọn wá ní pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ ńlẹ̀ wọn ò rí nǹkan tó fẹ́ fi lock me up wọ́n dẹ̀ release mi ní ọjọ́ yẹn mo ṣàpadà wá sílé wọ́n ṣàpè àǹtí àṣàbí náà again wọ́n pe gbogbo wa lọ́tọ̀ọ̀tọ̀ kì í ṣe pé ẹ̀ẹ̀kan yẹn náà pe gbogbo wa wọ́n dẹ̀ sọ fún mi pé wọ́n track fóònù mi pé tí bá ti lọ pe àǹtí àṣàbí lẹ́yìn tí mo lọ sọ fún pé wọ́n máa mọ̀ mo ní kí ni mo fẹ́ sọ fún wọn fúngbà mo mọ̀ pé kò mọ anything pa ìtọ́rọ̀ tí n bá sọ tó bá ti yàtọ̀ sí nǹkan táwọn náà bá sọ òun ni kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí gọ́sọ̀kù dọ̀rọ̀ tí mo sọ yàtọ̀ sí nǹkan tán sọ kò yàtọ̀ sí nǹkan tán ti Kẹ́hìndé gan tó sùn ti sọ kò dẹ̀ yàtọ̀ sí nǹkan tí Peter tájọ wà involve nínú ọ̀rọ̀ kò yàtọ̀ sí nǹkan tó sọ for like bí 7 months la fi ń ṣe case 7 months fine ẹ tún kúrò ìgbà tí gbogbo wa ti sọ̀rọ̀ ta ti rojọ́ ta ti ṣe àwọn ọlọ́pàá wa ń pe ẹni tó gbẹ́jọ́ wá sí police station pé okay o àwọn tó petition o murder case náà kọ sórí case wa ń gbà yẹn àwọn tó petition pé wọ́n pa àbúrò ẹ̀ o ó yá wọ́n ti wà around tó bá pe àǹtí yẹn lẹ́ni wọ́n lè ní à wọ́n sí lẹ́kọ̀ọ́ lẹ́ni wọ́n sí ní Àbújá lọ́la wọ́n lówó mọ́tò tán lè fi wọ mọ́tò wá sí police station. ṣé wọ́n tún sẹ́ẹ̀dì owó mọ́tò sí wọn ni. bẹ́ẹ̀ ni ó má bèrè owó mọ́tò bẹ́ẹ̀ ó ni tún mà bèrè owó mọ́tò lọ́wọ́ Máyọ̀wá ní ẹ̀gbọ́n Ṣídà ó tún kọ́ fóun lówó mọ́tò. ìgbà tí wàhálà yìí wá pọ̀ tí wàhálà yìí wá kọ̀ sí everybody gan mind gan ò settle
mind the gun settle ẹ̀yin náà mọ Nigeria police but we thank God Ọlọ́run tó wà lẹ́yìn wa cause Ọlọ́run mọ̀ pé àmọ́ anything nípa ọ̀rọ̀ yìí so gbẹ̀dọ̀ kọ́kọ́ gbọ́ tèmi pé mi tí mò ń gbé ń fẹ́ start báwo ló ṣe kàn mí. tọ́dẹ̀ mọ̀ pé wọ́n jọ sí papọ̀ lálẹ́ ọjọ́ yẹn. Ìgbà mi. Àǹtí Àṣàbí wá ní pé Àǹtí Àṣàbí wá lọ sí another police station wọ́n wá lọ kọ petition pé ok ìwọ tó petition mi pé mo pa àbúrò ẹ̀ o wá sí station tí ìyẹn lálàgbọ́n ló fìwé pè wá sí o wá sí station tó fìwé pè wá sí Àǹtí Àṣàbí wá kọ petition sí wọn kọ petition sí Aunty Mary yìí náà. Competition sí Mary náà tó pè bá Mary sọ̀rọ̀ mọ́. Àǹtí ẹ̀gbọ́n ẹni tó kú yẹn ó sọ wípé òun fẹ́ mọ̀ nǹkan tán sọ lálẹ́ ọjọ́ yẹn òun fẹ́ mọ̀ conversation táwọn méjèèjì jọ ní Aunty Mary ló dẹ̀ connect kọ̀ ó yá ẹ̀yin ẹ wá sọ nǹkan tí a sọ lálẹ́ ọjọ́ yẹn náà fi petition Aunty Mary ní nígbà yẹn. ṣé ẹ mọ nǹkan tó jẹ́ kó mọ nǹkan tó a sọ lálẹ́ ọjọ́ yẹn nǹkan tó mọ tó fi mọ̀ pa sọ̀rọ̀ ni pé àǹtí godmother tó wà pẹ̀lú ẹ̀ ojú godmother yẹn ló ṣe ń mèkọ́ yẹn but kò fi fún yẹn sí speaker because ṣídà máa ń hide gan so kò jẹ́ kí godmother mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó kàn ń gbọ́ pé ariwo ṣídà ló ń gbọ́ lórí fóònù fatafata ó dẹ̀ mọ̀ pé pẹ̀lú Àṣàbí ni ṣe understand ó mọ̀ pé pẹ̀lú Àṣàbí ni argument yẹn wà ipe so kò fi fún yẹn sí speaker so ọ̀rọ̀ yẹn bọ́ síta tú Àǹtí Kẹ́hìndé because bàtà Àǹtí Kẹ́hìndé lọ sí ìlú tó lọ bá àwọn family Àǹtí Kẹ́hìndé lọ rojọ́ fún àwọn family ẹ̀ wípé òun àtàṣàbí lọ́jọ́ sọ̀rọ̀ ní alẹ́ ọjọ́ ó kú ọ̀la tó máa kú òun àtàṣàbí lọ́jọ́ sọ̀rọ̀ lórí fún bọ́ òun ò mọ nǹkan tó jọ ń